Ẹ̀yin èèyàn mi, hello, hello, hello. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú gbádùn, ẹ kú dédé àsìkò tí ẹ ti gbọ́ wa. Ẹ kú ìtẹ́tí sí good news. Àṣé Ọlọ́run ọba tó dá Naomi. Àṣé Ọlọ́run pàtàkì, Ọlọ́run òdodo, Ọlọ́run ìṣẹ́gun, Ọlọ́run àánú, Ọlọ́run gbé níjà kẹ́rù ògo níjà, Ọlọ́run gbéga ìṣe kábíyèsí. Bẹ́ẹ̀ ni títí ayé la máa dúpẹ́, títí ayé la máa yìn torí ẹ̀yin là láàbò àti ẹni ìṣíwájú ẹ̀yin ìkẹyìn wa. You are the Alpha and Omega, the beginning and the end for us. Father, we bless you. We give all glory to you. Fún ààbò àti ìpamọ́ nínú ayé wa. Pàápàá jùlọ lára Naomi, lórí Naomi àti lórí kábíyèsí àti lórí Tadenikawo. We really appreciate God for their life. Mo dúpẹ́ ààbò ńlá rẹ nínú ayé wọn. Ẹ ṣé gan-an ni Ọlọ́run wa. Ẹ̀yin èèyàn wa, a dúpẹ́ tẹ̀ǹtẹ̀ sí sí wa. Tá bá ní àtúrí nǹkan, tá bá ní àwọn nǹkan tá bá ti rí, ó yẹ ká máa sọ fún yín. Tá bá ti sọ fún yín pé ṣẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àṣé gbogbo bá ṣe ń yọ́ sólà ń yọ́gbọ́. Wọ́n ṣe ń yọ́ sólà ń yọ́gbọ́. Wọ́n ní àṣé gbogbo àwọn tó ti wọ́n ní ẹ̀yìnkùlé lọ̀tá wà o, ilé la ṣe nígbẹ́. Tó bá jẹ́ Ọlọ́run ìyanu tó ń dáàbò bo Naomi àtọmọ ẹ̀ àti kábíyèsí. Agbára Kristi. Ẹ ṣeun Ọlọ́run mi. Nǹkan ìbá ti ṣe kíní ibẹ̀ tí Ọlọ́run ò gbà fún wọn. Bẹ́ẹ̀ ni bọ́lọ́run ṣe máa kọ́ àwọn ọmọ ẹ̀yọ tí gbogbo àwọn ọ̀tá wa máa ṣe gbé. Tí wọ́n máa kàbùkù, tí wọ́n máa ṣe títí àṣírí wọn ò ní bò títí láéláé. Bẹ́ẹ̀ ni àṣé wọ́n ti ń ṣọ́ Naomi fún rẹ̀. Wọ́n ní olórí Rísẹ̀ Rónkẹ́ again. Wọ́n ní olórí Rónkẹ́ yẹn ti ẹni plan ni pé gbogbo. Ẹ mọ̀ pé tí wọ́n fẹ́ lọ ṣe meeting ni wọn. Wọ́n ti ẹni Elizabeth yọ rẹ̀ kúrò nínú wọn ni. Wọ́n ní Elizabeth nìkan tẹ́kẹ́tẹ́kẹ́. Òun àti àṣẹ́yìn Naomi ló wà. Ó ní òun rí kábíyèsí kó tó lọ fẹ́ Naomi, kó tó lọ fẹ́ kábíyèsí, òun ti rí kó ti fẹ́ Naomi. Bẹ́ẹ̀ ni. Ó nínú gbogbo àwọn olórí pátá. Wọ́n ní Elizabeth ní Queen Naomi nìkan lòun mọ̀ tó yìí. Ó lọ́kọ tó òun wá fi ọkọ ẹ̀. Ó lóun ò fẹ́ ọkọ títorí pé òun bá gbogbo àwọn rádaràda oníṣẹ́ ibi tí kábíyèsí kó kún ààfin tó pè wọ́n ní olórí kábíyèsí. Ó ní láyé òun ò lẹ́nìkan tó òun respect bí ojú Queen Naomi lọ. Wọ́n gbogbo àṣẹ wọ́n máa jẹ́ ṣe group meeting, wives meeting, àwọn ìyàwó ọba meeting. Wọ́n ní kó bá wọn dá sí. Ó ti kìlọ̀ fún wọn kó tó pé nítorí Naomi lè ṣe fẹ́ ṣe pé òun yọ ọwọ́ òun yẹsẹ̀, òun ò sí nínú iṣẹ́ ibi. Wọn ò fi kọ́ òun. Òun ò dẹ̀ fi ìtorí ẹ̀ pé kábíyèsí wọn ò gbóhùn fẹ́ kábíyèsí. Òun ò dẹ̀ ní ìyálé kankan respect àfi Naomi. Therefore, òun ò ní part pẹ̀lú gbogbo ìwà ìkà wọn. Wọ́n bá ní pẹ́pẹ́ sí pé olórí Rónkẹ́ ìyẹn ìyá oní Kampala. Wọ́n máa ní àṣírí yẹn náà tútú níbi tí wọ́n ti ń pète pèrò irọ́, tí wọ́n ti ń pète pèrò counseling of ìwà ìkà bá àṣírí wọn ṣe tú ni. Ibi tí àṣé wọ́n plan pé wọ́n fẹ́ lọ kí Naomi gangan náà sọ pé wọ́n fẹ́ plan láti wọ́n fẹ́ lọ kidnap. Kó tó di pé títọ̀hún yẹn ó ti lọ dènà dé ọmọ ọlọ́mọ ní ọ̀nà skúlù tó fi kidnap Tadenikawo. Wọ́n máa ní kì í ṣe kékeré, wọ́n ní láàrin odò. Wọ́n ní tòtórí ọ̀rọ̀ yìí, wọ́n ní Àtíkù ó ti wá kí kábíyèsí. Wọ́n l'Àtíkù wọ́n ní ṣẹ́mọ̀ pọ̀ rẹ̀ kábíyèsí pé Àtíkù storm kábíyèsí palace lénìí o. Kò tá gbọ́ o. Kò tá gbọ́ pé wá kí kábíyèsí pé kó oríire pé àwọn gbọ́ pé
nǹkan báyìí báyìí bá ń ṣẹlẹ̀ láàfin. Pé ìtumọ̀ yìí pẹ̀lú bó tiẹ̀ jẹ́ pé òun gan-an ń bọ̀ lọ́dọ̀ kábíyèsí tẹ́lẹ̀ pé because of this pé òun wá béèrè lọ́wọ́ kábíyèsí pé báwo ló ṣe fẹ́ ṣe gbogbo àwọn rògbòdìyàn gbogbo rádaràda tó ń ṣẹlẹ̀ nínú palace pé òun wá kóun tiẹ̀ wá béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ kábíyèsí kó jẹ́ pé òun ní interest láti lọ sí Láfògìdì àbí kí ló kó lọ hand over Ashley pátápátá sílẹ̀ fún àwọn pípé ìpele ti pọ̀ jù pé why pé òun dúpẹ́ lọ́wọ́ kábíyèsí o nígbà tó òun gbọ́ pé wọ́n náà kidnap Tade Nikawo pé Ashley ni bólú wa sọ pé kóun tiẹ̀ wá yọjú sí kábíyèsí pé ó wá sí ààfin wọ́n ròyìn pé ó storm ààfin kábíyèsí lẹ́nu pé kì í ṣe kékeré tó wá ló ń bá kábíyèsí dúpẹ́ kó fẹ́ bá kábíyèsí jíròrò pé kí ni ìtumọ̀ ìkí ló ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn mi ò ríru eléyìí rí o. Àwọn èèyàn ti ń pariwo wọ́n ti ń sọ̀rọ̀ pé káwọn tí ẹ̀ gbọ́ ọ̀kan tí kábíyèsí fẹ́ ṣe bọ̀bọ̀ ẹ̀ Lady Ashley ṣé kìí ṣe pé kábíyèsí ń finá sórí òrùlé sùn. Èmi gan mo sọ̀rọ̀ èmi náà pẹ̀lú àwọn tó sọ̀rọ̀ pé kábíyèsí kí lẹ̀ ń wò ẹlẹ́nífẹ̀ẹ́ Naomi ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo rádaràda tó ń ṣẹlẹ̀ ẹ lè wá fi Naomi àti olórí ẹ fi wọ́n sílẹ̀ ẹ fi wọ́n wéwu tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ bá sọ fún kábíyèsí ẹ bá pín dé ọ̀dọ̀ kábíyèsí pé kọ́kọ́ gbọ́dọ̀ ṣe Naomi àtọmọ ẹ̀ despite pé ọlọ́run ọba ìyanu òun ló ń ṣọ́ Naomi àtọmọ ẹ̀ pé kábíyèsí ẹ try ẹ̀yin náà try o mo mọ̀ pé ẹ̀ try ṣùgbọ́n o kò dẹ̀ ṣé wàhálà wà nù pé ẹ fẹ́ ìyàwó púpọ̀ ni wọ́n ní tí ọwọ́ ò bá ṣe é ṣán ṣéèyàn gbọ́dọ̀ ká lérè ni torí nǹkan pẹ̀lú báwọn àgbàlagbà ṣe máa ń sọ tó tọ́wọ́ ò bá ṣe é ṣàn á ká lérè ni kí ni ìtumọ̀ gbogbo eléyìí commission tá à ń gbọ́ yìí ó lágbára gan because tá a bá ń sọ nǹkan tá à ń gbọ́ ṣé kò ṣẹlẹ̀ ni yíyí pé bóyá akàndéédé sọ pé ká máa sọ̀rọ̀ láì ṣe pé bóyá nǹkan tá a rí gbọ́ àbí nǹkan tó ń ṣẹlẹ̀ kábíyèsí ẹ wá nǹkan ṣe sí báyìí pé mo mọ bí tí Naomi wà kò tiẹ̀ sí tó wá dójú ẹ̀ èèyàn tẹ̀ máa rìn lọ́ba ni a lọ bá Naomi ká lọ bèrè question kìkì ọ̀rọ̀ kan ẹrú kan máa bọ ọmọ yẹn káàkiri tó bá jẹ́ agbára ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ló ń sustain Naomi àbí kí ni ká ti gbọ́ ọmọ tí ọmọ ọlọ́mọ ọbí ọmọ èyí ọ̀kan Ọlọ́run kó sọ di gbà fún kó jẹ́ kó di gbà fún pẹ̀lú kátikàti rádaràda nǹkan tá à ń lò kí ló dé ṣé ìtorí owú jíjẹ yìí náà ni àrígi ṣẹ́gi bá ṣẹ́gi ó máa forí ara ẹ̀ gbé báyìí pé lóòótọ́ ni Ashley